akẹ́kọ̀ọ́ 15,000 yóò fojú balẹ̀-ẹjọ́ lórí ẹ̀sùn yíyí ìwé ìgbaniwọlé sílé ẹ̀kọ́ gíga kí wọ́n lè kópa nínú ṣíṣe àgùnbánirọ̀ lórílẹ̀‐èdè yìí. Ọ̀gá àgbà fún àjọ JAMB lórílẹ̀‐èdè Nàìjíríà ọ̀jọ̀gbọ́n Isiaq Olóyèdè ní àjọ náà ti ṣàwárí akẹ́kọ̀ọ́ 15,000 tí wọ́n yí ìwé ẹ̀rí ìgbaniwọlé wọn sí ilé ẹ̀kọ́ gíga láti lè ní àǹfààní lọ fún iṣẹ́ àgùnbánirọ̀ ìyẹn NYSC. Olóyèdè ní àjọ náà ti bẹ̀rẹ̀ láti máa gbé àwọn tí ọwọ́ tẹ̀ fún ẹ̀sùn yíyí ìwé ẹ̀rí náà lọ sí ilé ẹjọ́. Ọ̀rọ̀ yìí jáde nígbà tí ọ̀jọ̀gbọ́n Olóyèdè sọ̀rọ̀ níbi ìpàdé àwọn àgùnbánirọ̀ kan tó wáyé nílùú Àbújá. Ó tẹ̀síwájú pé igbákejì ọ̀gá fásitì 17, igbákejì akọ̀wé fásitì tó fi mọ́ òṣìṣẹ́ JAMB 4 ló wà ní àhámọ́ àjọ ICPC báyìí lórí ẹ̀sùn pé wọ́n lọ́wọ́ nínú yíyí ìwé. Ó sọ pé lọ́jọ́ kan mo sáwá bá ọ̀gá yín, ó ń bá ọ̀gá àjọ NYSC sọ̀rọ̀ nítorí n kò gbàgbọ́ pé akẹ́kọ̀ọ́ 15,000 lè yí ìwé ìgbaniwọlé wọn. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, igbákejì ọ̀gá fásitì DVC 17, igbákejì akọ̀wé fásitì, òṣìṣẹ́ JAMB 4 ló wà ní àhámọ́ àjọ ICPC báyìí lórí ẹ̀sùn pé wọ́n lọ́wọ́ nínú yíyí ìwé. Mo fẹ́ gbà yín nímọ̀ràn, ẹ rí i pé ẹ tẹ̀lé òfin kí ẹ má bàa ní wàhálà. Mo ń rọ̀ yín kí ẹ gba ọ̀nà tó yẹ. Ẹ wá rí i pé ọ̀pọ̀ wàhálà tó ń wáyé ló jẹ́ àfọwọ́fà. Nígbà tó ń sọ̀rọ̀, ọ̀gá àgbà fún NYSC Brigadier General Ọlákúnlé Nafiu rọ àwọn tí ọ̀rọ̀ kàn pé kí wọ́n dẹ́kun gbígba ọ̀nà ẹ̀rú fi kó àwọn akẹ́kọ̀ọ́ wọlé tàbí kí wọ́n rí ìjìyà òfin. DG ní òtítọ́ ni pé àwọn ń kojú ọ̀pọ̀ ayédèrú ìwé ẹ̀rí ní NYSC ṣùgbọ́n ọ̀pọ̀ wọn là ń ṣàwárí látara ìwádìí fínífíní. Ó ní a mọ̀ pé iṣẹ́ wa ni kí a ṣe àmójútó bí àwọn akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ gíga yóò ṣe lo àgùnbánirọ̀ tí a sì ń ṣe ìgbáradì fún ọ̀dọ́ láti wúlò fún orílẹ̀-èdè Nàìjíríà fún ọ̀pọ̀ ọdún báyìí. NYSC ní ọ̀pọ̀ iyì láwùjọ fún iṣẹ́ tí wọ́n ń ṣe tí a kò sì ní fàyè gba kí àwọn èèyàn kan tàbùkù wa báyìí. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimat ló ti ń jábọ̀ ìròyìn. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.